kọ́ gbogbo akọ ọ̀la ojú olórí kásá ti wúlò láwùjọ ló ṣe kókó táyé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tí bá ti ń wo fídíò yìí. Mo fẹ́ ní little touches lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Àkọ́kọ́ náà lórí ọmọ tó jáde tó rò pé bóyá òun lè já ọ̀gá òun bọ́ kóun fi ga. Ẹ̀kejì lórí àwọn kan tí wọ́n ti dẹni àná wọ́n tún wá rí dífáǹsì. Ẹ̀kẹta làwọn kan tó ń sponsor àwọn èèyàn against Taye Currency Ìbàdàn, gbogbo ẹ̀ láti rí. Àkọ́kọ́ náà lórí ọmọ tó lóun fẹ́ jága òun bọ̀. Mi rò pé ẹnìkan tó bá ní làákàyè tó jẹ́ ọmọ Yorùbá gidi tí kò kí ń ṣe àpọ̀dà tí kò kí ń ṣe amọ̀kùn mẹ́kọ̀ọ́ gbogbo ọ̀rọ̀ tọmọ yẹn sọ á bìlífẹ̀ torí bó ṣe ń sọ̀rọ̀ ló ń contradict ara wọn. N bá rántí ó ní tó bá lọ ṣó tó bá ní kó máa kọrin kan tó dé táìmù tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní pawó náà máa sọ pé ó yá àwọn ti fẹ́ kọrin àwọn ti fẹ́ play. Nígbà tó ń bá tó ń sọ ó ní gbowó tá a bá tó pa lórí stage wọn náà àwọn báńdì wọn náà ló wọ́n gbà tán. Èwo la fẹ́ tẹ̀lé ń bẹ̀? Èwo la fẹ́ tẹ̀lé? Sórí nínú ẹni tí ò tiẹ̀ yẹ kó ṣe nǹkan tó ń ṣe ìwọ gangan nàbà wà tí ò yẹ kó ṣe torí Currency gbé ẹ sórí jù. Kí ló fà á? Ìjọ tá máa bí ẹ Currency ló ṣe kò mẹ́. Ìjọ tí wọ gangan tó wá fẹ́ bí first born ẹ Currency náà ló tún wá kó. Sórí pé o kò di Currency náà fi bí ọbẹ̀ yẹn bọ̀ kò sí ká bá sí ní rí kàndánù rẹ̀ sí kò sí. Ó máa yẹ ọmọ tó wà lẹ́yìn Àkàndé Adébísí Currency tó máa yẹ wọn tó fi wá jẹ́ pé wọ̀ gangan ló close la máa rí lórí stage wọn. Ìgbà tí wọ́n náà sọ ńgbà kan ń pa nǹkan bá ní kòtòkòtò sọmọ kòtòkòtò kọ́ ni wọ́n náà báyìí torí mi mọ̀ bóyá ọ̀pààyàn fún Currency ló fi jẹ́ pé gbogbo owó oṣù tán bá lọ gbà ìwọ ní gbọ́dọ̀ kó fún ìyẹn lọ bẹ́ẹ̀ lórí mi ò lọ́rọ̀ tí mo fẹ́ bá wọ sọ o ti ibi tó fẹ́ bá dé gbogbo wa ti rí ibi tó ń bá lọ àti mọ̀ ibi tó máa land ẹ̀ sí ó ti yé wa. Ìkan náà bọ́ta lánàá ó lóun Saheed Scorpion kí ló ka Currency ń pa ẹ̀ṣẹ̀ ṣé Currency ń jẹ̀ṣẹ̀ ni ṣé tẹ bá wá sọ̀rọ̀ online tẹ bá wá sọ̀rọ̀ sí amọ̀kùn mẹ́kọ̀ọ́ bíi tiyín lẹ́ ń pa àwọn èèyàn ni ẹ̀wọ́ sọ pé bẹ́ẹ̀ náà ni Currency wọn ẹ̀bù kárí àti ẹ̀ náà kí ni ìbáṣe ẹlẹ́sẹ̀ àti onífújì torí kò yé mi ẹ wá sílé wọ́n mú ẹ lọ síbì kan wọ́n á fún yín lówó kí dáadé náà máa mú ẹ jáde náà àbí ṣé Currency ṣé àdìbò fún wọn tán bí ṣe ibi tán dé yẹn ni ṣe bad work wọn ni tó bá wù wọn náà lè fún yàn tán bá dẹ̀ fún yín wọn fún yín nìyẹn ẹjọ́ ṣe náà kí ló ṣẹlẹ̀ ṣe ìdìbò fún àbí Sanjó lóṣèlú àwọn olóṣèlú gan ojú wọn ò rí tí ojú Currency ń rí lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ bá jáde kò fún mi ní kí ló dé sígbà tẹ́lẹ̀ yín ṣiṣẹ́ owó ẹ̀sẹ̀ wà ń bẹ̀ ni àdẹ gba lọ́jìkì kan tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ olówó tó wà lẹ́gbẹ̀ẹ́ olówó tó nǹkan tó ní kó dúró dáadáa nǹkan tí olóró polówó yẹn ò lè ṣe fún ẹ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ lè ṣe fún ẹ jù bẹ́ẹ̀ lọ tó bá dé bó dúró déédéé. Ìwọ ọmọ tó jáde tó fẹ́ fọ̀rẹ́ ẹ wálẹ̀ náà ṣé kò ní nǹkan táwọn fans Currency ń ṣe fún ẹ ó ní nǹkan tá ń ṣe fún ẹ náà tí tó dẹ̀ yá wa tó hàn sí wa tí wọ́n náà dẹ̀ mọ̀ ìyẹn lọ bẹ́ẹ̀. Bàbá Aládò kò ṣẹ̀ṣẹ̀ nínú pé mi ṣe fáìn nìkan ìyẹn ò kì í ṣẹ̀ṣẹ̀ bọ́ kó wá máa fẹ́ nu bàyàn jẹ́ ìyàwó nígbà fún ẹ kò ṣẹ̀ṣẹ̀ nínú pé kó ní mi like Currency tó bá fílẹ̀ síbi tá fílẹ̀ sáàyè ẹ̀ kò nídìí kó máa fẹ́ nu bà wọ́n jẹ́ kí ló kàn ẹ̀ ń sọ pé ọmọ kan ọ̀rẹ́ ìrẹ́jọ wà ní ọwọ́ nu ẹ̀ kó má lọ tẹ́rí sí nǹkan tó tẹ́rí sí pé Alhaji Basiru tán bá kàn mú lẹ́ẹ̀kan tán bá mú láìfù ẹ̀ lẹ́ẹ̀kan kí ló dàn mú láìfù tiẹ̀ kí ló tàlàjì ò mú láìfù tiẹ̀ àbúrò pò ti blow ni dey play ìwọ blow àwọn ẹyin ó tẹ
kà ó ní kọ́mẹ́dì ṣé ibi tí kọ́mẹ́dì wà ń sìn ibẹ̀ ni wọ́n wà ní kọ́mẹ́dì ti kú òbí tẹ́ fi sí ṣé sẹ́ẹ̀tì kan ló wà pẹ̀lú Kamato Zin ṣé o lè o so miss standard wọn ṣe bẹ́ẹ̀ jọ bẹ̀rẹ̀ ni fi tiẹ̀ sí tiẹ̀ náà jàforí ẹ̀ àǹdá ẹ̀yìn kan bá dàn ẹ̀yìn kan tẹ́ pé ẹ̀yìn rédíò pìsẹ́ńtà mi ní dárúkọ ẹ̀ ti mara yín o dẹ̀ ti mara ẹ̀ ibi tó dẹ̀ ti ń gara ẹ̀ tó ń ṣe rán dandan tó ń sọ bí olórí burúkú Currency ló mú ẹ débẹ̀ Currency ló mú ẹ mọ́ Paso ìwọ náà wá ń rú àwọn èèyàn níta pé ká máa sọ láì dá sí Currency ṣùgbọ́n ní ikú ìjẹun ẹni kó pa ni ni ṣé ìwọ lè dọ́dọ̀ Paso tí wàá Currency ló mú ẹ débẹ̀ wá débẹ̀ tó fẹ́ máa ga pa nínú Ìbàdàn kan yìí náà ẹ jẹ́ ń jẹ́ ayín tán Currency òun ṣe olórin kan tẹ́ ẹ lè fẹ́nu bàjẹ́ wàláì kì í ṣe pé ọ̀rọ̀ ọjà kò sọ̀rọ̀ ọjà kò sólórin tó lè wá fún Currency báyìí tó lè jẹ lọ ó ti pẹ́ àwọn yẹn òun ò ló májìkì débẹ̀ sí Ọlọ́run ní kálẹ̀ ògùn ní láti sunko látijọ́ yìí ẹni tó jáde tí bó ti bọ́ta náà kò wálẹ̀ àwọn àmọ́ àwọn onífújì gbàjọ́ pé ṣèbí ògo wọn fọ́n tó èsì ni tó wáyá wọn lọ tó wáyá wọn lókè tó wáyá wọn wálẹ̀ báyìí wà tí Currency ti wà ní limelight kò sí ẹ wo mi ò lọ́rọ̀ tó fẹ́ fáyín sọ jù bẹ́ẹ̀ lọ́jà rẹ̀ kí kálukú mọ́ra.